Africa Content TV. Wọ́n ṣe ní nígbà lábẹ́ yìí. Ìyá ní Nàìjíríà. Èmi ẹ̀jẹ̀ ti dé. Ọjọ́ tí ń fẹ́ máa ṣe. Ìyá ní sọ̀dọ̀ lọ́wọ́ yìí. Nígbà ìgbẹ́mi sí ìkírò àbábúgbọ́. Bàbá gbogbo ní Mújì. Wọ́n ṣe wọ́n ti bàbá ilé sí kírù lọ́wọ́ báyìí. Wọ́n ti bẹ̀rẹ̀ látàrọ̀ ọ̀gá sí. Wọ́n ṣàdúrà gba ìdí abọ́lé. Wọ́n ṣe wọ́n ti bá lóògùn ẹ̀sìn tẹ́lẹ̀ sí ìlú. Bàbá, àìdé mi máa àríṣà. Wọ́n ṣe wọ́n ti bàbá lọ́wọ́ yìí lẹ́kọ̀ọ́. Gbogbo ní ìfúnni, àwọn sì bẹ̀rẹ̀. Ṣùgbọ́n torí iṣẹ́ ní ọjà kí n lọ ọmọ sí ẹ̀ríkà ọ̀rẹ́ ẹ̀sìn bá ń sùn. Ó yẹ kí n wà nígbà ní ilé oríṣi. Torí iṣẹ́ bá ṣe lọ́yìn. Dáàbí ni bàbá ọ̀nàrẹ́mù. Dáàbí ni bàbá lọ́ọ̀yà ọ̀hún. Bàbá mi àyíndé mi sí ìlú kábàbọ̀ kábàjẹ́. Abájẹ́ máa ń la ọ̀dàbọ̀ yìí sílẹ̀ kábàbọ̀ kẹ́ bàbá. Àyíndé abájẹ́ balógun wọ́n gbìyànjú. Lórí Fújì kọ̀ọ̀kan dábúdábú. Bẹ́ẹ̀ náà lábẹ́ kọ́ orí ti. Ìyá ìyá máa tọ́ ọlọ́jẹ̀. Ọmọlọ́ta ló lọ́ta. Àìlábí kọ́ orí ti wọn. Tábàtọ̀ ọ̀dàpọ̀ ọdún ìpín ayé bàbá. Ìyá tó lọ́jẹ̀ fara o. Ọlọ́jẹ̀ máa ń là àgùnbẹ fún wa. Ọlọ́jẹ̀ ìyá pé. Ìgbàgbọ́ ọdún máa ń sà. Tàìlẹ́ sí kírun tó ti lọ. Ó fẹ́ lọ́sẹ̀ àná bí mú ọmọ. Orúkọ sí à. Orin táyìndé bá wọn ní kí n náà. Mo lè bá náà. Ṣùgbọ́n tí bára sí bẹ̀. Kápẹ́ ní Yéṣu mú kò máa pọ́ fún wa. Àìlè mi wá sí o. Yóò wá ní ọ̀sìn rẹ̀. Báyé kú jẹ́ ẹ̀dẹ́ra àìdé. Olóyè ọmọba àìdé rí máa sí o. Olóyè ọmọba àìdé rí máa sí o. Ọlọ́jọ́ ká nìdè ó pẹ́. Ọmọ mi ní pẹ̀lẹ́ mọ́lẹ̀. Ìjẹ́bù òdì àìdé. Gbogbo bẹ́ẹ̀ bá ṣe wọ́n ló máa rí. Lọ́dà mú ọmọ. Àìdè Adéwálé. Ọmọ mi nípa ẹgbẹ́ ẹ̀mọ́lẹ̀. Olóòrè ọmọ bá ti lẹ́mú. Àìdè wá sí ìwòsàn máa ní bó ṣe kárí. Àwọn náà wọ́n kìyà lórí Fújì ìlú. Rí gbẹ́kalẹ̀ èkéyàn. Ẹ̀jẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọlọ́dẹ bẹ́ẹ̀ dé pa ìdè ní wàásù. Wàásù ní Àìdè. Ọba jẹ́ta ìdè ó pẹ̀rẹ̀. Ọba jẹ́ta ìdè ó pẹ̀rẹ̀.
Adéwálé o, lẹ́kìtọ̀ fòkù, ọba jẹ́ká ní ìgbòpẹ́. Àìsí ọ̀hún bí ẹ̀kú. Ìwà ọ̀dẹ́ ṣe ọ̀la ní sáré, àìgbé àsì, àìgbó ọ̀rẹ́. Ọmọ tàtà ni agbọ́dọ̀ àkùnrin àìgbó. Olórí ọmọ ọba nígbèwò òjò, àìgbó ọ̀rẹ́ o. Ọ̀rọ̀ ìrẹsì nírù, agbọ́dọ̀ máa ń ṣàfihàn sọ lọ́wọ́. Wọ́n ṣàdúrà nínú ilé wọn báyìí, nísàlẹ̀ ọ̀dọ́. Wọ́n sì rántí sí ìkírù. Agbọ́dọ̀ lọ́lá bá ń ṣàfihàn ọ̀rọ̀. Ẹ ń panimọ̀, bí àyíké ní sí ìkírù. Inú ọdún múlì. Kò ní lóhùn bí ìtàkọ́jẹ́ lọ́lá bá ń ṣàfihàn ṣé wọ́n ní. Bẹ́ẹ̀ bá lóhùn bí àyíké ní sí ìkírù. Gbogbo ní ní fàáṣà bí abájé. Bó bá lọ yọ bí abájé tó lóhùn tó ní bàṣà. Ó lé mẹ́lẹ́ pè. Ó sì ní ìwà àtọ́jú balógun. Àwọn adéla lábà ń rún sáfì báyìí. Ọlọ́run ọdún kẹ́rin àyè. Àwọn ọmọ yín gbọ́dọ̀. Àgbọ̀n. Abájọ́ ti bí ìrùn àyè. Onímọ̀jì máa kọ́ ọ̀tọ́ bẹ́ẹ̀. Ìgbà kan ń gbé nígbà lábí táwa yìí. Tọ́mọ dárúkọ sí kí inú òrìn àìdó. Lóbi sí kò sí ìgbó. Tí mo dábọ̀ àpájẹ́ lọ́lọ́ bá ó sáàsì. Adébí sí ìkẹ́kẹ́ sí ìtúnú àìdó. Àjábọ̀ ẹ̀mí ọ̀rìn ẹgbọ́dé. Wọ́n sì lè pé lórí. Wọ́n dábọ̀ ọ̀rìn àìdó. Wọ́n lè gbọ́dé ní gbogbo sẹ́yìn. Òwe wọn ṣe apájọ́ balógun ọ. Orí débi máa ń dàgbà ìdí àwájú. Ẹyin bí àríwá bẹ̀. Ẹ máa ṣe bí inú ọmọ ọ̀la ọ̀tà àdéhùn. Látòrí dúró sílẹ̀. Ẹ̀sìn kí ó ṣe ń ṣe náà ẹgbẹ́ ọlọ́dún bí. Sí kírun àìdó. Ẹ̀mí kẹ́mi ṣe ń ṣe lọ. Woman president, àti ní president ìdẹ́rù sí, àrínú ẹ̀sìn kẹ́rí, sensation, àrínú iye òye ìsìn. Everybody know my alẹ́, gbogbo wa, wọ́n pè, wọ́n ṣàdúrà àgbọ̀sọ. Ẹ̀sìn kẹ́rí ní ìhùn sensation. Wọ́n bá pè mí wọ́n ṣàdúrà lálẹ́. Wọ́n ní nípa ọdún ọ̀gbìn sí. Wọ́n wá lọ́rẹ́ wọ́n máa bọ́ ọ́rẹ́. Wọ́n ní méjì ṣe kòtó. Wọ́n á kó Pasuma. Adébọ́lá Làbáyébà. Wọ́n ṣe ọjọ́ àrùn. Wọ́n máa kó òṣèré bá. Wọ́n ṣe ọjọ́ àrùn òṣùbá. Àpò ẹgbẹ́ sáyé wọn kò ṣùgbọ́n. Wọ́n pè bá láìka àláwọ́. Lọ́mọ pàlọ́ ọmọ alága àtọwọ́. Wọ́n pè sílé mọ́nà jù àtọwọ́. Bàbá yọ̀ọ́ o, àbíó, bàbá kò mẹ́kọ́ alájìtọ̀ ọ̀gá. Wọ́n pè ṣe bí omi ọ̀la o. Adékúnlé ṣe bí omi ọmọ owó. Wọ́n ṣe àdúrà fún gbogbo wọn. Wọ́n máa pè wọ́n. Wọ́n pè múni, wọ́n pè ẹni sì ní kúrẹ́. Àdúgbò rẹ̀ pèsè wọn máa pè. Wọ́n pè gbogbo ilé gbogbo. Wọ́n máa bà yín lẹ́yìn aṣí ìdí ohun àṣàdúrà. Wọ́n ní gbogbo ẹ̀yìn aṣíwájú. Àtàwọn tó pẹ̀ lẹ́yìn. Ọ̀rọ̀ wọn ti bọ̀ tó wọn ṣe. Àbọ̀wọ̀n tó rọ̀ pé máa rò tó wọn.
mo rí mi ṣe sọ yọ. Wọ́n wá ṣàdúrà àbá ọjọ́ ti kú. Látòdì sí kí wọ́n ìlú. Wọ́n wá ṣàdúrà àbá ọjọ́ ti kú. Lẹ́kọ̀ọ́ mọ́ látòdì sí kí wọ́n ìlú. Wọ́n wá ṣàdúrà àbá ọjọ́ ti lọ. Wọ́n ṣe wọ́n sáré sí. Nínú àmàlì mi sọ ní sí. Wọ́n tún ṣàdúrà fún. Àjọ ní ìtọ́pẹ́ ẹ̀ẹ́dógún. Wọ́n wá rántí. Ojú yọgbọ́ mi máa ń rọrùn àpọ̀yìn. Wọ́n rántí ìrọ̀lẹ́ ní sáàgbà. Àrílé ọ̀dọ́ nígbàdàn báyìí. Wọ́n rántí ìrọ̀lẹ́ ní sáàgbà. Àwọn tó ti lọ nínú lórí wọn. Wọ́n ti yan lẹ́yìn dání ìlú ọkọ̀ ṣàfihàn. Ìyẹn bàbá mi dà ní ìlú wọn. Wọ́n ti gbẹjọ́ kìrìtọ̀ nígbàdàn. Wọ́n ti sùn lébi ìgbósà wọn. Bọ́lá wọn ti di ìgbósà sílẹ̀. Wọ́n ti ta omi ní ìlébélé. Àmọ́ orí ìta fi ìkì òkòdó ọ̀sọ́rin. Èmi ṣe léṣe lẹ́yìn láì. Àmọ́ ọmọ kàìndé ìran sí ìdí ọ̀rọ̀ táwọn bíbí ìṣèpele. Àtàwọn tó ti kú náà rántí. Wọ́n ti àbọ̀ ọ̀sáré. Ó sáré bàbá wọn. Ó sáré bàbá. Wọ́n ti àdínkù sílé mọ́ ọ̀tọ̀. Kàtàbílà fọ́ọ̀bù. Wọ́n ti àyíké ní máa jẹ́ ẹ̀sàó, Francescao. Ọ̀gá mú bá promotion ọ̀gá bàjẹ́. Wọ́n ti sàkání ìyàwó ní ọ̀rọ̀. Ọ̀rọ̀ bẹ̀ tó ń jẹ́ bàbá bàbá. Sàkání àwọn ohun ọ̀rọ̀gbọ́. Àwọn sẹ̀lẹ̀ fún ní lẹ́bùrì. Sàkání àwọn àyíké ní ìyàgbọ́. Wọ́n bá ti dá àrùn ìjọwé. Gbogbo kiri, sàkàrà lọ, kó bá dáná kó kọ́nà ọ̀sẹ̀ká. Bàbá ní àwọn ọ̀rọ̀ yọ. Ọba borí ní sàkà ní àwọn ọ̀rọ̀ tó. Bàbá mi yá àwọn ọ̀rọ̀. Ọjọ́ borí sàkà ní àwọn ọ̀rọ̀ tó. Bàbá mi yá àwọn ọ̀rọ̀ tó. I think I'm going to get it On December 12-25, System December. January 11-20-25. Open 58. Alabama Maria. Open 58. Dama open 26. Bẹ́ẹ̀ ṣe bá mi fà á dé lásán. Owó 25. Wọ́n ń lọ. Wọ́n tó wọ́n 26 máa sọ. Mo máa lọ fọ́ sí lọ́lọ́. Mo máa ṣe 20-20 àmì ọ̀.
ọ̀sẹ̀ 2016 lọ́la ni mo. Ojú ilé òṣèré lásìmọ́dé. Lásìmọ́dé àìní ojú ẹ̀ ló máa ṣe. Àwọn 20, 40, 40, 20, 50, 20, 60. Àwọn 27 ìgbà mi. Lásán ẹni tí ò bá mọ̀ bá ti á ní bí ní ìlànà kò lè pẹ́ ogún ọmọ ọgọ́rùn náà lásán o. Orí kọ́ sì jọrí gbóṣù. Èmi àtọ́gbọ́n mi lájọ́ bẹ́ẹ̀ ni wí. Sàtọ́gbọ́ ọmọ fún òjò Santos. Ọmọ mi Santos ọmọ lóko. Ọ̀rẹ́ Adáyọ̀ o. Ó kó àdúró sí mi Santos. Ọmọ mi Santos ọmọ ṣe. Santos yóò máa ń gbà. Káyé kó yẹ ẹ Santos yóò máa ń gbà. Ayé dára fún ẹ. Yóò máa ń gbà. Ayé dára fún ẹ máa mọ̀ sí. Yóò máa ń gbà lé olúwa. Olúwa mi.